Dédé àsìkò yìí yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹlifẹli online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí gbogbo fàákájà tó wà láàrin àwọn ọba orí adé méjì, eyín Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni tilé Ifẹ̀, èyí tó ti ń di gbọ́nmi-somi òtó láàrin wọn lórí ààfinijoyè. Báyìí Aláàfin ọba Ọ̀wọ́adé Akíìmù ló ti sọ̀rọ̀ bóde o wípé ọba tí àgbáláyé èyí tí wọ́n mọ̀ dáadáa nípò Aláàfin jẹ́ láàrin àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ọba Akíìmù Abímbọ́lá Ọ̀wọ́adé ti sọ̀rọ̀ náà, ó ní bí ẹ bá wò ó dáadáa, àkọọ́lẹ̀ fi hàn wípé orílẹ̀-èdè bìrìtìkó wọ́n mọ ipò wọ́n sì mọ ipa ribiribi tí oyè Aláàfin tó ń kó láàrin àwọn orí adé gbogbo ní ilẹ̀ Yorùbá. Ó ní nílẹ̀ adúláwọ̀ tí wọ́n bá ní kí wọ́n tọ́ka sí ipò èyí tó jẹ́ ipò ọba kan ṣoṣo èyí tí wọ́n fọwọ́ sí o láti orílẹ̀-èdè bìrìtìkó, ó ní àga Aláàfin nìkan ṣoṣo ni wọn yóò tọ́ka sí o látàrí wípé òun nìkan ni wọ́n mọ̀. Ó ní nípa ìdí èyí òdú ní ipò Aláàfin, òdú sì ni àga Aláàfin jẹ́ o tí kìí ṣe àìmọ̀fólókò. Ó wá rọ gbogbo àwọn ènìyàn èyí tí wọ́n sọ ìsọkísọ lórí gbọ́nmi-somi òtó èyí tó wà láàrin ọba yìí àti Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ wípé kí wọ́n ṣèwádìí ohun gbogbo síwájú kí wọ́n tó sọ̀rọ̀, nítorí ẹni tí ó bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ ní ẹ̀rí èyí tó péye o. Bẹ́ẹ̀ bá gbàgbé lópin ọ̀sẹ̀ tó kọjá níbi tí Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ ọba Adéwùsì Ẹniìtàn Ọ̀jájá kejì níbi tó ti ní òun yóò fi olóyè àti gbajúgbajà oníṣòwò kan nílẹ̀ Ìbàdàn eyín ọ̀gbẹ́ni Dọ̀tun Sànúsí òun yóò fi jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá níbi ìpàdé kan tó wáyé lé ìtura ní ilẹ̀ Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akíìmù Ọ̀wọ́adé tó ní kí Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ kó pa ọ̀rọ̀ ọ̀hún mọ́ kó sì kó ọ̀rọ̀ ọ̀hún jẹ wípé kò ní ẹ̀tọ́ àǹfààní kankan lábẹ́ òfin láti fi irúfẹ́ èèyàn yìí jẹ olóyè tó fẹ́ fi jẹ, yàtọ̀ sí Aláàfin nìkan ló lè fi èèyàn jẹ irú oyè bẹ́ẹ̀, tó sì fún Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ ní wákàtí 48. Láti ìgbà yìí ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń súyọ láàrin àwọn ọba náà. Lákòótán nínú ọ̀rọ̀ Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, ó ní ààfin òun àti ipò tóun wà ipò ńlá ni láàrin àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Lórí àwọn àtúnṣe àti àlàfo èyí tí wọ́n dí o láwọn ẹ̀ka tí owó ń gbà wọ orílẹ̀-èdè Nàìjíríà àti sísan owó orí nílẹ̀ yìí, ilé-iṣẹ́ epo bẹtiróòlù ilẹ̀ wa NNPCL ni wọ́n ti ṣe àkọsílẹ̀ tó fi hàn wípé wọ́n pàdánù nínú oṣù keje èyí tí a lò kọjá yìí o látàrí èrè tí wọ́n rí lórí òwò tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù, èyí tí wọ́n ní iye tí wọ́n kọ sílẹ̀ gẹ́gẹ́ bí owó tó jẹ́ èrè tí wọ́n rí lórí epo náà ló já wálẹ̀ sí iye tí wọ́n pa wọlé nínú oṣù karùn-ún àti oṣù kẹrin ọdún tá a wà yìí, síwájú kó tó di wípé ìfọwọ́sí owó tí ń wọlé àtowó orí ìjọba ó buwọ́lù ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ epo NNPCL ti sọ wọ́n ní owó tí àwọn ṣe àkọsílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí èrè tí wọ́n pa wọlé nínú oṣù karùn-ún òun ló ń lọ bí 905 billion naira. Wọ́n ní ṣùgbọ́n nínú oṣù keje èyí tó kọjá yìí, wọ́n ní owó èyí tí wọ́n rí pa wọlé o gẹ́gẹ́ bí èrè tí wọ́n rí òun ní 185 billion naira, èyí tí wọ́n sọ wípé àdánù ńláńlá òun ló jẹ́. Ṣùgbọ́n o wọ́n ní èyí náà yóò tún máa jẹ́ ọ̀nà kan gbòógì èyí tó jẹ́ pé gbogbo àwọn kòtò àṣedànù ní ìjọba àpapọ̀ ni wọ́n ti dí látàrí
owó orí ọ̀hún èyí tí wọ́n buwọ́lù tí wọ́n sì ti gbé àwọn àlàkalẹ̀ tí wọ́n yóò gbà láti máa san àti láti gbà á lọ́wọ́ àwọn ènìyàn sí àpò ìjọba. wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tó jáde láti ìpínlẹ̀ Èkó, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó eyín SP Benjamin Hundeyin tó fi ìròyìn kan léde wípé ọwọ́ ti tẹ afurasí kan èyí tó jẹ́ òṣìṣẹ́ àwọn tí ń fọ ọkọ̀ ní ibùdókọ̀ tí wọ́n ti máa ń fọ ọkọ̀ tó jí ọkọ̀ oníbàárà gbé lọ, èyí tí wọ́n sì rí ọwọ́ tó ní agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n fi ròyìn ọ̀hún léde lánàá ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ṣe lálàyé wípé arákùnrin yìí ló jẹ́ ẹni tí máa ń bá èèyàn fọ ọkọ̀ tó sì ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ yìí tí máa ń bá wọn fọ ọkọ̀ níbìkan ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n ní oníbàárà kan ló gbé ọkọ̀ rẹ̀ wá síbẹ̀ wípé kí wọ́n bá òun fọ̀ kó mọ́ tónítóní o, tó sì fi kọ́kọ́rọ́ ọkọ̀ òun sílẹ̀ fún wípé ó ṣeé ṣe kí wọ́n fẹ́ lò láwọn ibi tí wọ́n ti fẹ́ fi ṣí àwọn ibi tí wọ́n ti pa lára ọkọ̀ náà, láláìmọ̀ wípé ńṣe ni wọ́n fi olóńgbò ṣọ́ ẹran dídín ni o. wọ́n ní ká tó wí ká tó fọ̀ kí oníbàárà yóò tó darí dé láti ibi tó lọ kó wá gbé ọkọ̀ rẹ̀ ni wọ́n rí pé ọkọ̀ yìí ló ti dohun tí wọ́n wà bí ẹran tó pòórá nínú ìkòkò ọbẹ̀ èyí tó sì fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, agbègbè Aláùsá Ìkẹjà ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá Aláùsá tí wọ́n sì ti gbọ́ sí ọ̀rọ̀ náà èyí tí wọ́n ti ẹsẹ̀ bọ ìwádìí kó tó di wípé Ọlọ́run fún wọn ní iṣẹ́ ọ̀hún ṣe láṣeyọrí tí wọ́n sì rí ọkọ̀ ọ̀hún àti arákùnrin èyí tó jí ọkọ̀ náà gbé lọ ní agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. ẹni tó jí ọkọ̀ yìí gbé lọ ni wọ́n ti mú ságọ́ ọlọ́pàá tó ń ti wádìí tó ti ń lọ lọ́wọ́ lẹ́nu rẹ̀ láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ ìwà ìbàjẹ́ bá mi pọnmọ́ mi èyí tó jí ọmọ gbé lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ẹsẹ̀ bọ ìwádìí báyìí lórí ikú kan èyí tó jẹ́ ìyàlẹ́nu ẹnì kan tó jẹ́ ọlọ́kadà èyí tí wọ́n dédé bá òkú rẹ̀ nínú kànga ní agbègbè pápá ìṣeré Ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Òdìgbó ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo èyí tí wọ́n ní wọ́n ròkú arákùnrin ọlọ́kadà kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Isa Ibrahim lẹ́ni tí wọ́n wá wò èyí tó jẹ́ pé oníkálukú àwọn tó jẹ́ olólùfẹ́ àti ẹbí rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá láti ọjọ́ 17 oṣù kẹjọ ọdún tá a wà yìí tí wọ́n ní ó jáde tó ṣiṣẹ́ lọ ṣùgbọ́n tí ò darí wálé, tí wọ́n sì fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ìjọba ìbílẹ̀ Òdìgbó létí o wípé Isa Ibrahim ló lọ láàárọ̀ ṣùgbọ́n tí ò tí ì darí dé o, léyìí èròǹgbà wípé bóyá ó sọnù tí ẹnikẹ́ni bá bá wọn rí kí wọ́n lè mú wá sí àgọ́ ọlọ́pàá, ṣùgbọ́n sí ìyàlẹ́nu o wọ́n ní àìpẹ́ yìí ni wọ́n rí òkú Isa Ibrahim nínú kànga kan èyí tó ń bẹ nítòsí pápá ìṣeré Ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Òdìgbò. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àyànládé èyí tó fi ọ̀rọ̀ náà léde wípé ẹni tó jẹ́ alámòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún eyín CP Adébọ̀wálé ló ti pa láṣẹ báyìí wípé kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú arákùnrin náà lérògbà wípé ó ṣeé ṣe kí ejò kó lọ́wọ́ nù o. báwo lèèyàn ó ṣe sọnù tí ó dẹni tí wọ́n rí nínú kànga tó sì jẹ́ ipò òkú rẹ̀ ni wọ́n bá ń bẹ̀. wọ́n ní dájúdájú ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn oníwà ibi iṣẹ́ ibi kan ló pa ìmọ̀ pọ̀ láti gbẹ̀mí lẹ́nu Isa Ibrahim tí wọ́n sì ná pápá bora. ó ní ṣùgbọ́n ẹgbẹ̀rún sàmú ni kò lè sámọ́lọ́n lọ́wọ́ o, gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo bó ti fi ọ̀rọ̀ náà léde lówùúrọ̀ kùtùkùtù àná tí í ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ èyí tó bani lẹ́rù ọ̀hún. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí
ogun ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin takasufe àti afrobeat tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Dàmínì Ògúlù tí gbogbo èèyàn mọ̀ sí Burna Boy ló ti ní orí lókòun yọ o, Ọlọ́run ló sì fi owó ra ìṣẹ́ kúrò lọ́wọ́ òun tó fi rírí ṣe gba ìríṣe lọ́wọ́ òun o. Ó ní tí kìí bá ṣe Ọlọ́run tó fún òun lẹ́bùn orin kíkọ ni, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan èyí tí ò dá rárá o lóhun ìbá máa ṣe ní ìgboro ayé. Burna Boy tó sọ̀rọ̀ náà nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ayélujára tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ wípé tí Burna Boy ò bá kọ orin iṣẹ́ wo ló lè ṣe. Ó ní lákọ̀ọ́kọ́ ó ṣe ṣe kóun jẹ́ agbésùmọ̀mí tí ń so àdó olóró mọ́ra suicide bomber. Ó ní ẹlẹ́ẹ̀kejì ó ṣe ṣe kóun jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa jí epo rọ̀bì wà lọ́nà àìbófinmu. Ó lè tó tún ṣe búburú bẹ́ẹ̀ náà ní wípé ó ṣe ṣe kó jẹ́ wípé iṣẹ́ ìdigunjalè lóhun ìbá máa ṣe tàbí iṣẹ́ òwò nàbì tọkùnrin lóhun ìbá máa ṣe o. Ó ní ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi òun ní ẹ̀bùn orin tóun sì tọ́ bó ti tọ́ àti bó ti yẹ, èyí tó jẹ́ pé orin ọ̀hún ló padà gbé òun sí ìta gbangba tó sọ òun di ìlú mọ̀ká o, gẹ́gẹ́ bí Burna Boy bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ọ̀kan lọ́wọ́ nínú àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi ń wá lẹ́nu wò. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rìn míì nílé iṣẹ́ wa, mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní lọ̀ wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.